غاية قلبي في وداد محمد جلوسي قيامي أو منامي بليلتي على حوض طه كلها لمحمد كلامي وشأني حركتي ثم لقلقي سروري وحزني في اشتياق محمد ففيها لنومي ثم فيها ليقظتي أجرد شعري ذكرى محمد فلا ظاهر إلا بأفضل المرسلين ولا باطن إلا بياسين محمد ولا باطن إلا بياسين محمد توسلت بالمختار أحمد سيدي فما خاب من بالهاشمي توسلا gbogbo ẹ̀yin yorùbá kó mi kàkàkàkàkà yọkù kọ́ wá yín sókè àwọn ọ̀jẹ̀ ẹ̀rọ ni a máa lórú èyí yọkù kọ́ wá yín sókè ìwọ ní kí n máa gbọ́ tí ń sọ lẹ́ẹ̀mẹ́ta táàṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ajánásì yẹn gẹ́gẹ́ gbàgede kò ọ̀nà rẹ̀ kò rí náà. توسلت بالمختار أحمد سيدي ta ló mọ kíní ìka sókè tí o bá ká bí o bá ṣe ká mú kó bẹ́ẹ̀. فما خاب من بالهاشمي توسلا èmi ló ṣe wá dá yìí bá ní Muhammad. صلاة سلام للنبي محمد أبي القاسم مبعوث من أجل رحمتي gbogbo wa tí ẹjọ́ ẹjọ́ kọ́ra yìí mójútó system tó kó wa bó ṣe ń sọ̀rọ̀ kò tí ì tẹ́ mi lọ́rùn tó. gbogbo wa tí a wà níbí tá a jọ jẹ́ olólùfẹ́ ànábì tiwa Muhammad kí wọ́n là ń sáré bọ̀ sí àwọn tí èèyàn gbà ànábì ò tí ì dé bá. ọkùnrin lọ́gbọ̀n ẹ̀la ya ti họ́rọ̀ rẹ tó mọ́ òròjọ́ pẹ̀lú ẹnìkejì rẹ mọ́ ẹnìkan ti tó tọ́ba ìròjọ́ nìkan kákínní kò lórí ẹ̀ yóò máa gbóná kó gbóná ẹ pẹ́ fún ọ̀sẹ̀. أيا سيد الدارين يا من باندا kó o lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sẹ́. أيا من إلى ويعرش سماه أحمدا أيا من إلى ويعرش سماه أحمدا gbogbo ẹni tí ń gbọ́ mi tó wà níbí tó àbá sí lára àwọn ọ̀rọ̀ tí ànábì Muhammad ọ̀rọ̀ bó ti yòówó ẹ̀ jábútẹ́. أيا سيد الدارين يا من باندا أيا من إلى ويعرش سماه أحمدا أيا من إلى ويعرش سماه أحمدا tó bá ṣèmi ni wọ́n
ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ó ti dọ̀rọ̀ Ànábì kan. Sallallahu alaihi wasallam. Ohun tiẹ̀ kò ní jákèjì tèmi lọ. فمثلك لم يولد ومثلك لم يرى ومثلك لم يبعث نبيا محمدا. bó lọ wí. فمثلك لم يولد. ọkùnrin kì í ṣàjòjì yín ẹ fún ní tẹ́fù kó ti gbádùn. Bẹ́ẹ̀ni. kì í ṣàjòjì yín. Ó ní tí wọ́n ẹ̀dá lóhùn. kì í ṣàjòjì yín rárá. Ẹ ti máa tẹ́lẹ̀. ẹ ti máa jù wá lọ. Náà. ẹ má taari ẹ fún ní tó béèrè ni. Ẹ fún ni ẹ̀dá lóhùn ni. ẹ ti máa ti ń wá. kì í ṣe pé owó mọ́tò ní ń wá. kò owó tí yóò fi kọ́lé kò yẹ kó fún yín ní pírọ́blẹ̀mù. díẹ̀díẹ̀ náà ní ń wá kó fi sáyé tiẹ̀. ìbá àmọ́ rẹ̀ jà jẹun bùkátà rẹ̀ ti bí yà. ẹ̀dá lóhùn ẹjọ́ já gbádùn ẹ̀dá kan. wíkí ń gbọ́. فمثلك لم يولد yìí ń bá rẹ́bí òní jẹ́ sọ̀rọ̀. ومثلك لم يرى ومثلك لم يبعث نبيا محمدا. orí irú wa Nabi Muhammad. الذي wọn ò bírù rẹ ni wọn ò sì ní bírù rẹ mọ́. ومثلك لم يرى wọn ò rírù wa Nabi rí a sì ní rírù ẹ. ومثلك لم يبعث kódà ń jẹ́ ọlọ́wọ̀n gbọ́rọ̀ ẹ̀ dìde rí. نبيا محمدا. ومثلك لم يبعث نبيا محمدا. ó yẹ kí mi ò ti kilẹ̀ fún Ànábì jù báyìí lọ. Ànábì la dákọ ẹ̀ka tí wọ́n ń bá ọrọ̀ jọ aláyẹ̀lẹ̀ èkú rẹ nù. أيا طيب الأسماء يا خير شافع. ìwọ Ànábì tó kọ̀ rẹ fi dáa jù. يا خير شافع. Al-Falaki. náà بعثت رحيما bu'ista rahima. بعثت رحيما للأنام ومرشدا. bàbá بعثت رحيما للأنام ومرشدا. أيا طيب الأسماء. ẹ dákun ẹ sábà ń fún agbórin tó béèrè. ìfarabalẹ̀ náà ló béèrè kì í ṣe kàmí. أيا طيب الأسماء. ìgbé ọba sí spíkà mọ́tàbí làwọn ti dá báwọn o. يا خير شافع. بعثت رحيما. kí mo fẹ́ lò ń bẹ̀. نعم. ó ní wà ní Muhammad. bu'ista rahima. رحيما للأنام ومرشدا. بعثت رحيما للأنام ومرشدا. kí ni bábọ́ọ̀sì wà ní Muhammad gan. صلى الله عليه وسلم. ibi tí mo kọjú sí yìí ẹ kóró ojúbà nábì púpọ̀ ẹ̀ yóò gbé أيا wá. طيب الأسماء يا خير شافع. bí ẹ ṣe jẹ́ ọmọ ilẹ̀ yìí ọmọ Ọ̀fà ni wọ́n. بعثت رحيما للأنام ومرشدا. ọ̀rọ̀ àkúpọ̀. بعثت رحيما للأنام ومرشدا. ìwọ tó sọ báwọn ní ṣòfò. آمين. ولدت يتيما. kíákíákíá. ولدت يتيما مفردا دون والد. ọ̀ka
وصرت أمين الأنبياء وسيدا. ọba abìnrin lèmi tọ́ba rẹ̀ tí mo rí ọba fín olùkọ́ da fún níran wọn ni èmi tí mo dúró yìí àtọ̀nàdọ́dọ̀ àlùbáríkà ni mí. Allahu Akbar. ولدت يتيما. tọ́ba rẹ̀ tí kẹ̀kẹ́ jẹ́ gúndọ̀ lójú àwọn tóbi ò ní rí ni. مفردا دون والدين. nínú ọmọ ìyá kan bàbá kan nílùú Ọ̀fà èmi ni wọ́n mú kẹwàá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni kan ò jẹ́ làwa láàrin rí. bẹ́ẹ̀ni. lọ́dún tẹ́ ti tẹ Ọ̀fà bàbá kan náà ìyá kan náà. ìyá kan náà. kí wọ́n lọ fi ṣàkọsí mi. àbí. ẹ̀kẹ́ lónìí wọn ní ìrántí tó máa ṣe bàdàbàdà sí mi. مفردا دون والدين. àwọn tí a ní ìwọ̀n ọ̀ràn yẹn lẹ́rù rí. wọ́n ràn yàn lẹ́rù rí o. aṣáájú ni ẹ máa kú sí. bẹ́ẹ̀ni ìwádìí ni wọ́n máa. wọn ò sọmọ ẹ̀yìn rí. rárá. ولدت يتيما. kí wọ́n á rí ìyàwó ọba. ìyàwó ọba. kí má lè pọ́n wọn lé. ẹ má lè pọ́n lé. ẹlòmíì ò dá Ọlọ́run ṣẹ òjíṣẹ́ Ọlọ́run ló ṣẹ. Allah. gbogbo Fìràwọ̀n àti ẹ̀rí sọ́nà fẹjọ́ wọn sùn ní. rárá o. wọ́n fojú kéré Musa ni. bẹ́ẹ̀ni nítorí wàhálà sí náà. àwọn sọ déètì jẹ́ bí ìyàwó ọba yín sẹ́gbẹ̀ ìyá rẹ̀ ni wọ́n ń ṣe. ìyá rẹ̀ wá fọ́ bá ń tiẹ̀ ni. ó fẹ́ ju bàbá rẹ̀ náà lọ ni. àló lórí ju ọ lọ. èèyàn máa ń pààyàn lé. bẹ́ẹ̀ni. ẹ lọ kọ́ bí ẹ ṣe ń pààyàn lé. ẹ lọ kọ́. gbogbo tó àwọn ò jẹ́ láyé. náà. ọmọ láàrẹ bí ó ti rí. ọmọ bí ó ṣe rí. fi àpọ́nlẹ́kùn kọ́ bà sórí ibú. ọmọ bá sórí ibú bẹ́ẹ̀. kábíyèsí ni ẹ wà o. bẹ́ẹ̀ni. wọ́n sọ fi ọjà ajírọ̀bà ọlọ́dà dúró èyí kọ́ ni asùn tó bá. asùn tó bá náà wà. ولدت يتيما مفردا دون والدين. ẹ̀dọ́kẹ̀já máa dìbò. náà. ń rà jẹ́ ọba àtàsùn tó bá tájúra wọn lọ. ṣèbó títẹ̀ lọ tó rí tiẹ̀. èyí kẹ́hìndà sùn tí ẹjọ́ wọ́ra wọn lámọ́júmọ́. ولدت يتيما مفردا دون والدين. mo rò pé yóò máa lóbi tiẹ̀ bẹ́ẹ̀. وصرت أمير الأنبياء وسيدا. bẹ́ẹ̀ bá yóò gbọ́dọ̀ yóò máa kà mí lára. وصرت أمير الأنبياء وسيدا. ولدت يتيما. ìyẹn kí mo fẹ́ lò ètò ọ̀fọ̀ náà. أيا طيب الأسماء يا خير شافئ وإفت رحيما. ètò mo fẹ́ lò gan-an. نعم. kí ló dé tọ́lá fi gbé Ànábì dìde. mo rò pé yóò gbé ẹ̀ nípa. وإفت رحيما. àwòrán tí mo rí ti bá lọ ìlú kan ẹ̀ tí ì jẹ́ rí ẹ̀ tí ì jẹ́ lè rọ́ dáadáa. وأنامي ومرشدا. àbámi lábẹ́kúta. بعثت رحيما للأنام ومرشدا. ń bọ̀ bá o. wọ́n gbé wọ Ànábì dìde. رحيما. èyí àfa challenge ni. bẹ́ẹ̀ni. bàbá tí ì jẹ́ ọkọ̀ méjì tí mo dá yìí. náà jẹ́. mọ̀ pé ẹ̀rọ lé Ànábì mọ́. ẹ má di speaker yẹn torí Ọlọ́run. photographer yìí bá mi pàdé rí ọ̀gbọ̀n wà mí pàápàá. nsùnfẹ́ kọ́ ọmọ lọ́nà tó ní láìkí ara rẹ̀. bó lọ wí. أيا طيب الأسماء kábíyèsí. يا خير شافئ. ẹ má sì ní mọ́ wọn. bẹ́ẹ̀ni. àti wọn máa rí ọba fi ẹ má sì ní mọ́ wọn. àwọn alárìífín. Ọlọ́run tó dá wọn gẹ òrí ọfín. bẹ́ẹ̀ni. ذهب إلى فرعون إنه طغى. ǹjẹ́ tí Fúráò náà kọjá yìí ọ̀nà ní Musa wọ Musa àti Haruna ẹ̀gbọ́ alifu èèyàn méjì ìdàbà إلى فرعون إنه طغى فقولا له قولا لينا. حياكم الله. ẹ̀mẹ́jì ẹ̀ lọ́ba Fúráò náà إنه طغى.
o kọjá òye sí mi mo fẹ́ bàjá àmọ́ ní ẹ lọ bàjá o mo kàn ní ẹ lọ sọ fún ni kí mo fẹ́ jà ọkùnrin lára wù kí wọn lára yìí náà àmọ́ tẹ bá déwájú ẹ tú ni o wọ́n ti gbé agbára wọ̀ yóò dá yín láàmú. Fìtínà yín bọ́lá ṣe rán Musa ṣẹ́dútọ́ náà kó tó ó ṣe họ fún fìrẹ̀ ọ̀nà sáà mọ̀ pé kò dúró òun náà mọ̀ kò gbọ́dọ̀ dúró dé bọ́lá ṣe kún ànábì tó nígbà tí yọ̀dọ̀ tí ìdè pé kọjú sáà kèfèrí ó sá lọ ni. Nígbà tí wọ́n rò tí ìgbà Islam ṣe lè pèrò jákè ni nǹkan ó ṣẹlẹ̀ ńjọ́ náà wọ́n ní wọ́n lọ́wọ́ agbára mi ò ká ọkùnrin tí ó ṣe tìmọ̀ lọ́ni agbára ló kà ní sọ wọ́n rọ àgbà Islam ó ní ẹgbẹ̀rún jákè Anabi ní ìtọ́ba ó lè mi náà lẹ̀ rú jọ́nà pé tó pè ní sèé káwọn ẹni tí ó súnmọ́ mo lẹ ti kí ó tẹ lẹ́nìkan ẹ̀kú lẹ́yìn nìkan bá a bá kánjú kú tí ó bàjẹ́ kí ni ẹ fún ọ tí ń jẹ lójú a ó wá sìn a ó jòkó lórí odó a ó wá lọ bí etí odò. Ọ̀yá tayyibal asma'i ya khayra shafi'a. Ìwọ jẹ́ ti wò tó ti yòrò. Kó tó débi ọwọ́ tó ewé tó fẹ́ lọ já ọwọ́ tó na òkú ọwọ́ ni. Èyí jẹ́ yẹn náà. An-nas ashaddu mina al-jinni. Ẹ dákun ẹ jẹ́ n sọ tí wọ́n á sọ jèrè. Ya tayyibal asma'i ya khayra shafi'a. Ó ṣe ààrẹ nígbà tó ń dùn kan lọ ìyá tó kọjá pé tó ẹkúṣẹ́ o mo ti rìn kọ́ wá sí náà ní kó má jẹ nǹkan mọ́. Ẹ̀yọ́ ọmọ wẹ̀rẹ̀ tẹ̀ dá ń pa mẹ́ tí wọ́n ti gbé àwọn gbòòrò tó mọ́ ìgbóhùn láti ka mọ́tò jọ láti kọjá bí tí ọba yín wà. Ẹ jẹ́ sinmi wórówóró ẹ̀yin ọ̀dọ́ àfà bí èmi náà látòrí yín àwọn ọ̀dọ́. Aya sayyidal asma'i. Bàbá mo kí yín. Ya khayra shafi'a. Ẹ̀yin àfà ẹ lọ dìde ẹ lọ jẹ́ aláàánú. Bu'itha rahiman. Ẹ lọ fi kí oyin tún ayé ṣe wàhálà yìí ti pọ̀ jù ẹ mú kí wu ní ké mọ́ gbogbo ọmọ tó wà lọ ké lónìí kó múra tàgídíjàgé mọ́ ẹ̀kọ́ yẹn láàánú mọ́ kò sí discipline mọ́ kò sí tẹríba àfi mo jù ọ́ lọ èmi sẹ́gbẹ́ rẹ ọ̀pẹ àràfi dáadáa kéré ibi tá ló ti gbà yín lẹ́rú mọ́. Ẹ̀rọ ọmọ kọ́ńkéwù ẹ̀rọ bí kọ́ lẹ́sìn ọmọ àta kò gbà sílámù lọ́wọ́ yín tọ́lá yín náà lẹ́ ń lù wá wọn ò rẹ́dí àti kú lọ́mọ àta ẹ̀yìn àfa abẹ́ni tọ́ọ̀gì tẹ̀ ń kó ká tẹ̀ ń lọ fi lu àfa ẹ̀gbẹ́ yín àkànná sọ wá sí tálà kéda àkélẹ̀ tó ló dé da ó dé lẹ̀ eégún tí ń gbégún tí máa yọ̀ lọ́la tí ò gbégún mọ́ èyí ni wàá lọ gbé wọ̀ nísìn. Gbogbo ìgbàlẹ̀ ó di mọ́sálásí lórí ọjọ́ pè ní nǹkan yìí. Bẹ́ẹ̀ni eléko di bàbá àdínì. Gbogbo tó kọ́ bẹ̀rẹ̀ fún gbogbo kàràkàrà yín bì wọ́n fẹ́ ni wọ́n kì í nì. Àdúgbò ìwà jẹ́ àdúgbò tó rọ̀. Wọ́n sọ wá àṣì lálẹ́ ó sì jí dáadáa láàárọ̀. Ọ̀ múra. Aya tayyibal asma'i ya khayra shafi'a. Tiẹ̀ ṣàgbére ṣẹṣẹ Mustapha lórí ló ṣàgbére sí. Ẹ wo ilé ìsàtàwọn ń kódà lórí. Àbá tí wọn náà rí kí wọn tó lọ kéwù. Ẹ̀tún ayé ṣe mọ́ lónìí yẹn yàfa. Ṣé mọ́mọ́ kan ló kó rire wọ̀lú yìí? Ló kó rire wọ̀lú yìí pẹ̀lú ọjọ́ orí. Èwe rẹ̀ yín ń kó ká lónìí. Tòótọ́ náà sàn lásàlá tún lóòótọ́ gbogbo ìjọ ló lóyún fún ọ. Àbẹ́ ẹ̀rí bá ṣe pọ̀ tó ni. Bàbá yìí lẹ kú oríire. Bàbá yìí bá bú sẹ́yìn rí. Akọ̀yà.
akọ̀yà dínì. wọ́n bí wọ́n ṣe pé ti dàgbà dàkú wọ́n mọ̀ wọ́n tù mí lọ wọ́n dà sí i bí olùjọ́ tá fún wọn náà ní máìkì. Aya tayyibal asma'i. ó ti pè é ní àlífà àgbàlagbà bí ẹ̀rù kí mi ní discipline èmi tí ó kọ́ palẹ̀. ìbá pé bí o ṣe dáa yóò yíwọ́ kílò tó sún lónìí. Ya khayra shafi'in. oríire tá a ṣe ẹjẹ tó máa wúlò gbọ́ mi. ṣé mo ní máa sọ̀rọ̀ náà bí n sinmi ẹnu mi. mo lọ wí jèrè. Bu'itha rahiman lil-anami wa murshida. bẹ́ẹ̀ bá pa àfáàyè ẹ̀gbọ́n táìmì dé bó lọ wí. Bu'itha rahiman lil-anami wa murshida. ẹ ti tẹ̀ mọ́ ògbóríire bàbá. ولدت يتيما مفردا دون والدين àṣìlẹ̀ ẹ̀yin náà ní dákọ̀ nígbà náà ṣe. صرت أمين الأنبياء وسيدا. bàbá yín náà mo dákọ̀ tán ní ṣe. صرت أمين àṣìlẹ̀. المبارك àṣìlẹ̀. ولدت يتيما مفردا bàbá ẹ̀ ní sọ̀gọ̀. دون والدين فصرت أمير الأنبياء وسيدا. ẹjọ́. فصرت أمير الأنبياء وسيدا. أيا طيب الأسماء يا خير شافع بعثت رحيما للأنام ومرشدا. بعثت رحيما للأنام ومرشدا. ẹ̀fọn aláyè kan jòkó. بعثت رحيما. jàmáà ṣé mo kúrò àbí. rárá. ọ̀rọ̀ tá a mọ sọ́tán ní ìsìn. Mustapha Aleru. bọ́lá ìbá tiẹ̀ fẹnu gún yẹn ṣé bàbá àlẹ́ òní ó fẹnu gún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ti wí náà nù. ní iye ilé ìsàtìyẹn kó dànù. bẹ́ẹ̀ni mélòó la bẹ́ kà. ẹ jẹ́ wọn jókòó. ẹ dákun. ẹ jẹ́ wọn jókòó. ẹ dákun. ìfarabalẹ̀. ìjọba wúlà ẹ sọ fún wọn wọ́n ti ń sáná sásìkò yín báwọn. ìfarabalẹ̀ yín ni bàbá ń fẹ́. àsìkò ń jẹ́ lọ bí kírẹ́dìtì o. أيا سيد طيب الأسماء يا خير شافع يا خير شافع. fẹ́ pa ojú agbóde ẹ̀ sí lágbára àti pàdé ẹ kú ọmọ ni ẹ kú ọmọ àwọn kan wà tẹ ẹ ti bẹ̀yìn sí ẹ mẹ́yìn àgbo wọ́n sì dẹ́kun yín. wọ́n dẹ́kun yín. àgbàlagbà ní kó lọ lé ẹ wọ́n yà ní wọ́n lè yìn lọ́wọ́. kílẹ̀ pẹ́ ń lé sí. kílẹ̀ pẹ́ ń lé sí. àbí. májẹ̀mú sẹ̀ríà ni. bẹ́ẹ̀ni. ẹ ti máa wá jí yóò tètè dé ni. wọ́n tètè dé ni mọ̀nà. tọ́sí tí ìsìn pẹ̀lú tẹ́lẹ̀ nàró fún. àbí. bó o lọ wí. أيا طيب الأسماء ẹ jẹ́ wọn jòkó torí ọlọ́. يا خير شافع ẹ jẹ́ wọn jòkó torí ọlọ́dẹ kejì. بعثت رحيما ẹ jẹ́ wọn jòkó torí ọlọ́dẹ kẹta. للأنام ومرشدا. بعثت رحيما للأنام ومرشدا. bí umbrella rẹ sókè. n tí ẹ mọ tó jẹ́ máa lò ẹni tí ò lo tiẹ̀ yìí phd holder ni. bẹ́ẹ̀ni. àbí kí lọ gàborí nísìn tó tún dé fìlà. àbí. ọwọ́ adi mélòó. أيا طيب الأسماء ṣé o ti gbọ́ tí mo sọ àbí òwò. يا خير شافع wọn náà lálùbáríkà bá. بعثت رحيما tọ́lá jẹ́ ní ìjọba wúdà máa ń sọ ọtí ń dààmú ọkọ rẹ bá. للأنام ومرشدا. bàbá mọ́lẹ́yìn ni kí n kí jùjùjù. bàbá kí. gbogbo kàlífà tí o bá ti máa yẹ ọmọ ẹ̀yìn rẹ̀ kó o tún nọ́mbà mú. orí rẹ burú. ọ̀wá ṣàdúrà kó jẹ́ wọ̀n nìkan ní ìrànyìn wàá lọ́mọ ẹ̀yìn ló pa ọ́. kí ló ń ṣe é. nígbà tí wọ́n introduce yín
tí wúlò sọ wọ́n ní bàbá mi nù ẹ tó di àyè bàbá wa mú nù bàbá rí ire ní bẹ́ẹ̀ bá jẹ́ sòrókò kò ní jẹ́ sòró sá fún bàbá ti sí èrè tó ya sòrókò ayé ọmọ sá fún ọ ni tó bá ní àbúrò mẹ́wàá tó bá dá fún mẹ́wàá bí léyẹ bá dé àpò ráìsì ti bá ọ ẹni tí òróró ti rà àṣìṣe wọn lọ yìí ni wọ́n ti rà tó ti pọ̀ olówó ọ̀tún máa jẹ́jẹ́ wọn gbogbo tẹ́tọ̀ kó ètí ní pìtìpìtì owó síbẹ̀ ń jẹ́jẹ́ wọn. kí ló ń bá a ká èyàn bọ̀ wájú ọ tó ní kó má tẹ̀lé ọ ọ̀ dá ayé sí ọ nílé yẹn lẹ́yìn àgbàlagbà tí ò bá rọ̀ mọ ẹ̀yìn ké sí ikú ó tètè pa ẹjọ́ gbọ́dọ̀ ìròjọ́ mẹ́yẹ èmi lọ jẹ́ àbúrò rere fúnni hàn wọ́n kọ́lé wọn ò ní mú ọ lọ́bẹ̀ wọ́n ralẹ̀ wọn ò fi hàn ọ́ torí kí lẹ́nu fi hàn ọ́ kò pẹ́ láyé ọkọ̀ òfò aṣáájú wèrè ẹ wá kí bàbá yín kí n rí ìjọba wúlà ẹ mẹ́rin ká ẹ̀ rárá ìjókòó yín èyí lè fara gbé ní táyé wọn fi dá yẹ kí ẹ bàbá tí máa kíyàn káà yẹn yín mà pé níran. bọ̀ ẹ́ sọ̀rọ̀ hímà. bó ti yẹ kó rí nù. ilé ànámi wà múrṣídà. bó ti yẹ kó rí nù. bọ̀ ẹ́ sọ̀rọ̀ hímà. mo kẹ́yìn àbúrò mi náà. ilé ànámi wà múrṣídà. bàbá ẹ jẹ kó ní sí. ayé àtọ̀yìnbá yà sí máa yí. يا خير شافع tí a bá ní kí lórí rẹ̀ mi tó ga jù láyé àwọn àbúrò mi mo rí ẹ kólà. alhamdulillah. bá a ti nàró tẹ rí ọmọ ìdẹ́kẹ́lẹ̀ gbogbo àbá. mi lẹ̀ ń bá ká ọwọ́ lọ já sáájú wọ́n á lè jẹ́ mọ́lì ní àbúrò ìlú kò nà rẹ̀ òní wọ́n ń jà sí búrẹ́dì àti tíì lẹ́yìn àgbo kò yẹ wọ́n tó àjòkó lórí àga ọ̀la ó lè rẹ̀ burú nù. àbúrò rẹ̀ wá ń jẹ taekwondo lẹ́yìn àgbo wọ́n á lọ yẹ ọba kìjìpù sójú àgbo kò sẹ́ni ó dáa fún mọ́nìyàn yín lẹ́yìn rẹ̀ tiẹ̀ náà burú kẹ́yìn torí ibú ó padà ràn ọ́ ẹ̀yin aṣáájú ẹ̀ lọ mú tẹ̀sùbá kó dáa fọ́mọ ẹ̀yìn yín bí ó ṣe bẹ́ẹ̀ látòrí yín ló ti ní dáa fọ́mọ ẹ̀yìn yóò wá kan ọmọ yín náà sọ̀fẹ́ kó dáa fún àbúrò rẹ̀ ni kò ní yí ọmọ tí wọ́n náà bí ẹ̀jẹ̀ abẹ́rẹ́ wá sí dábìlì. يا خير شافع بعثت رحيما للأنام ومرشدا. bàbá bọ́ láti ní nísìtà ní ẹ̀kọ́ ilé à bàbá ìjọba wúlà ní sẹ́bẹ̀ ẹ̀dùn kó dáadáa bàbá àwọn ẹ̀jú tí ń wẹ̀ yín nìkan bẹ́ẹ̀ bá jẹ́ lọ sẹ́yìn ní Kòròdú ni èmi ò ní báyìí báyìí. tẹ́ ẹ̀ jogun wa lókè ọ̀ ní sẹ́pà nílé èmi mo dín lẹ́mú wọ́n lọ́ dín lẹ́mú. bàbá ẹ ti fẹ́ yìí tì ẹ fẹ́ yìí ẹ fi tì dáadáa. بعثت رحيما arúlà للأنام ومرشدا. ẹnu rẹ ń bẹ wà á arúlà dà bàbá ní ẹ̀ náà ro. ẹ lọ ra aṣọ pàmò fún bàbá ìgénì tó kalẹ̀ àyókù ni kò sanwó tí ń sọnà rẹ̀ àti dínà rẹ̀ kó máa jẹ́ pé a fi compensate yín lónìí kíkan elépo dà bàtà tí wọ́n wọ̀ sí tó fi tiẹ̀ ìwọ ni ọlọ́ra ẹ jọ kó kalẹ̀ lẹ̀ bá. بعثت رحيما للأنام ومرشدا. alájà àrùlà dà. alájà àrùlà alájà. wọ́n ní ọ̀rọ̀ aago tí wọ́n dè mọ́wọ́. بعثت. bẹ́ẹ̀ni bá ti rí àgbà tó dáa wọ́n máa kẹlọ tí ìfìlẹ̀ bọ́lọ̀ ni. ṣùgbọ́n tàwọn náà burú wọ́n wá tiẹ̀ kàn. bẹ́ẹ̀ni kánlágbà wèrè. sáìsì rẹ̀ wá tààrà. بعثت رحيما. wọ́n lè bí ọjọ́ á lọ ìrìn ẹsẹ̀ tura wọn lọ. àti yorùbá rẹ̀ lọ síbi ni. للأنام ومرشدا. ọ̀rọ̀ mi ò jákòó lónìí mo kí kábíyèsí. bàbá mo kí yín o. mo délé wọn báyìí bàbá ní wàá jòkó tì mí. bàbá mi ni wọn ọ̀rẹ́ mi ni wọn. ọmọ wa mi wọn fà tá bàbá ẹ ṣe èèyàn púpọ̀. tààrà pẹ̀lú àlùfáànà kì í ṣe lòjìd
ولدت يتيما مفردا دون والدين ambassador ajé àgbà ńlẹ̀ yìí Imam Ansarul Islam فصرت أمين Imam Abu Nasfat الأنبياء وسيدا ẹ̀yin òkè ọmọ tí wàá kí mi ẹ máa bí gbàtẹ́ lọ tẹ́ ń bọ̀ mo ti rí wọn. màmá ó kì í sẹ́fún yín tá bá délé ohun tí bàbá ṣe fún wọn. màmá dáadáa mo kí màmá alálùbáyé. ìyá tó dalẹ̀ ọkọ rẹ tó bímọ tó yàn bẹ́ẹ̀ni ẹ̀dùn wa bí ẹ máa dalẹ̀ ẹ̀ rúru tẹ́bì mọ jẹnu ọkọ rẹ ó kàn ọ́. ṣé kan ní sẹ́ ń fagbó lọ́wọ́. ọ̀rìn tàn yókù ó dà. ọ̀rìn tí wọ́n dà sọ́ ti pèpè ọkọ rẹ náà bẹ́ẹ̀ni. wọ́n wulẹ̀ retí oúnjẹ ọmọ mọ́. ẹ bẹ́ẹ̀ ni omi tó ti lè dalẹ̀ ọmọ ọkọ arọmọ náà ti gbèsè. bá a lè bá mo kí yín bàbá kì í. bí wọ́n ti ń kí yín mo kí yín dákun bàbá wa ẹni asílẹ̀ mírù kú mọ̀rọ̀ ọ̀dọ̀ mi láì mo kú mọ̀rọ̀ ọ̀dọ̀ yín láìpẹ́. بنورك صار البدر تماما كملا قد تجلى سبل النور إذ بدا. gbogbo àwọn ọ̀rẹ́ wa mo kí bàbá wa sírù bàbá lámúnigun àgbàlagbà ọmọ àgbàlagbà onítẹ̀ríba tààrà ọjọ́ lọ ní oṣù fètèlè lọ́fà tó pọ̀ bàbá onírẹ́sì mo kí yín. aláìka àṣàlá. èmi òun wá kan fún mi onírẹ́sì ẹ̀yin nira fìlà tí wọ́n dé sí. aláìka sàlátù láàyè. kó máa jákò náà yín lónìí. sọ́mà sálámù. mo ràn ìjọba húlà mo ràn lẹ́rù díẹ̀. bá ràn wọ́n lẹ́rù díẹ̀. bẹ́ẹ̀ lẹ́sìn máa gbà lọ́dọọdún. wọ́n rà hàmàtò dáwọ́mán. wọ́n lápẹ́ ìfìtàn fún ọ lọ́rùn. aláìka ìlàlímádà. wọ́n rà hàmàtò. kí n sọ̀rọ̀ pé èmi á máa rìn irú ẹ̀yin lẹ̀rú máa bà. àwọn ohun ìṣẹ̀lẹ̀ bẹ̀rù nínú ọkọ̀ mi ni wọ́n wà díẹ̀. ẹ múra ẹ̀yin ní bọ́ọ̀sì ẹ̀ ti pẹ́. wọ́n gba mọ́tàdì lọ. pàtàkì bá dójú rẹ̀ kọ̀ọ̀mọ́dé ó káwó kè. Sàmánì aláìka ìlàlímádà. ẹni wọ́n yóò bá níbi òní sọ̀fọ̀. yóò bá dáadáa. wọ́n lè má kàṣà kàlùbí. tó bá sẹ́mi ni wọ́n òun yóò bẹ̀ kárakára. ó dà kó lè bá a kárí. asalaamu alayka. asalaamu alayka. السلام عليك يا سيدي يا رسول الله. السلام عليك. السلام عليك. السلام عليك يا سيدي يا رسول الله. السلام عليك. السلام عليك. السلام عليك يا سيدي وكيبة مسرعة ليزور قبرها هاشمي محمد. السلام عليك. السلام عليك. السلام عليك يا سيدي يا رسول الله. لما فشى أيام في
fìdúró ọmọ mi hàn. Bẹ́ẹ̀ni. Oya ẹ̀dá ọ̀dà àfà. Kíákíá. Lamma qasa qalbi wa taqati malaidi. Ó kẹ́ lọ ìlọ́run àgbà nílẹ̀ gbogbo àfà mú kí o. Ja'altu raja'i. Bẹ́ẹ̀ bá wọ Ọ̀fà. Jàjà títí ò kí mi. Tí ò kí bàbá. Ilẹ̀ fọ́ jọ lẹ́sẹ̀ yóò dùn mọ́gùn. Bẹ́ẹ̀ni gbogbo nǹkan ní ètò wá ṣe. Ja'altu raja'i. Bẹ́ẹ̀ni bó ṣe lè wò ó tó àwọn àkànlá nílùú. Bẹ́ẹ̀ni ìyẹn máa ń kà sáwọn onílù ni. Bẹ́ẹ̀ni. Dùnà fúnkà sólàmà. Kódà nù tí ò dání kọ́ wà lẹ́gbàá ṣáájú. Ìwọ tá a mọ̀ ṣe lọ́ọ̀dún ọ̀dẹ̀ tí ò gbé fún ọ. Ẹ fi hàn pẹ̀lú àkọọ́lẹ̀ rẹ̀. Ó mọ̀ ṣe kò máa ṣe kádàrá ti gbé. Ìwọ ni ọsìn mi jẹ́ bó láyé rẹ̀ ṣe dá lókàn. Tààlùmọ̀ ní dàmí. Ọmọ mi jẹ́ àdálẹ̀ ká máa lọ. Àmà kọ́rántò. Àlùfáà kí. Ìyá fún ìkàrà bí. Àṣìlẹ̀. Kàná fún kàázọ́mà. Ẹ̀dọ́kùn yẹn tẹ̀ wá ń bì. Ẹ wá ń bí. Rọ̀mùdúró ní Mẹ́ríkàs. Ẹ bá ń bẹ̀rẹ̀ tí gbà yóò mẹ́ kò ní ṣòfò. Àmín. Ọ̀sán ní dáadáa. Àmín. Bàbá. Bàbá. Kí mo wá sọ bí lónìí gan kí mo wá sọ. Bàbá sọ gẹ̀. Nǹkan mélòó ní jáde bọ́ lọ́dọ̀ Ọlọ́run. Allah. Báńkì ayọ̀ kankan lọ náà rọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Sọ̀rọ̀ fàtà. Ya ayyuhalladhina amanu udkhulu fi silmi kaffatan. Wala tattabi'u khutuwati shaitan. Jàmáà nílùú wa nínú ayé tòrò ní àyín mọ́lẹ́rò. Bẹ́ẹ̀ni. Mọ́ òkè ehò. Bẹ́ẹ̀ni. Ẹ má tẹ̀lé sùn ẹ dákun. Ẹ máa ń tẹ̀lé sùn. Bọ́lámúnukún. Ẹni tí rúbọ kí ń tẹ̀lé sùn. Bẹ́ẹ̀ni. Ẹni wá ń di òkú kí ń tẹ̀lé sùn, ó lè sùn. Ó lè sùn. Lè sùn. Ẹni tí a lọ kó tí bá wọn lẹ̀ ń tẹ̀lé sùn. Ẹ̀yin lẹ̀ ń tẹ̀lé sùn. Mo fẹ́ kẹ́ kọjú sí mi dáadáa. Bẹ́ẹ̀ni. Náà. Udkhulu fi silmi kaffa. Wala tattabi'u khutuwati shaitani. Innahu lakum aduwwun mubin. Jàmáà ní náà. Náà. Ẹlọ́kàjẹ́ ń bẹ̀rẹ̀ nílùú wa ní àyà tòrò níbí. Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́. Náà. Mọ́ ìlú wa níbo? Òkè o. Òkè o. Náà. Àti gbogbo ìlú tó yí ìlú yìí po. Bẹ́ẹ̀ni. Kí ló dé gan-an tí Ádámù fi ṣàgbákò àṣetán? Pé ìsàgbáfà ṣetán. Kí ló dé tẹ́sù fi lọ bá bàbá? Mẹ́mi ló kẹ́ fọ́kàn yín o. Kí ló dé lọ bá? Kí ló dé tẹ́sù fi lọ bá ẹ̀yin obìnrin ẹ kọjú sí mi ń bí? Náà. Ìgbà míì ìwọ lọ́ọ́ pe èṣù kó tó wá. Ìwọ lọ pè é nígbà míì. Jẹ́jẹ́ lè sùn jòkó láì fọ àyà kò tọ́ yẹn. Kò tọ́ yẹn gbà míì. Ìwọ lọ sọ pé ọ lè gbà mú. Bẹ́ẹ̀ni. Tọ́ fẹ́ lu àgbónádẹ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Jẹ́jẹ́ lè máa gbé ìbọn lọ kó dẹ̀wù bó jẹ́ bí ò jẹ́. Ìwọ lọ pe èṣù kó bì ọ́. Àbí oníkan bẹ ọ̀làdáwò. Èmi ò wọlé. Èyí àfa wa. Náà. Ǹjẹ́ tí Ádámù tẹ rí hùn? Náà. Ǹjẹ́ tí Ànábì Ádámù tẹ rí hùn? Alayhi salatu wassalam. Kí ni sọ tí mo fẹ́ sọ fún yín? Náà.
níjọ́ tó lọ ń palẹ̀. tó pọnlé. ẹ̀gbọ́. inna Adama lamma akramahu Allahu ta'ala dhikrahu. ẹ̀gbọ́ bí isdadin malaikatihi la. níjọ́ tó lọ ń palẹ̀ báyìí màláíkà tẹríba fún ìtùdó lẹ Adama. fasajadu illa ibilisa aba wastakbara. gbogbo màláíkà wa tẹríba. mo fẹ́ kẹ́ gbọ́. Ádámà kí wọ́n tẹríba fún ẹ lọ tútìrà dáadáa. Ọlọ́run ní apọ́nlé pé àṣetọ̀ ni a ṣe. àṣetọ̀ ni a ṣe. Wọ́n sì tẹríba fún Ádámà. Ádámà yìí sọlọ́. rárá o. kọjú sí mi bí wọ́tá kúnlẹ̀ kíyàn. èyí ṣe pé ẹbọ lọ ṣe. ẹni tó tóbi ẹtọ wà níwájú rẹ ló tóbi tó gbọdọ̀ má tẹ̀ fún. ọjọ́ wa rí i pé ìjọba kí n náwó sí bàbá mi. Self-discipline. Njọ́lá kí n bọ́ kí ẹ̀mí pé ó dàbọ̀. Ẹ̀mí rẹ̀ wá gbà pé tí n bá ti ṣe bẹ́ẹ̀ mo ti kú ọ̀nà gidi. Ǹjẹ́ wọ́n lé ní àfa mi kí wọ́n á fọ ọkọ̀ lẹ́yìn pé ẹ̀mọ́rí àbá. Àbí má ṣe bẹ́ẹ̀ tẹ́wájú rẹ̀ kí wọ́n náà nù. Ntọ́ sí ẹ màláíkà sí Ádámà nù. Ìjọba ní náà. Ìwà àtẹ̀yẹ lè jọ fa nǹkan tó ti jù ọ́ lọ gbà fún. Àwọn màláíkà gbà ṣe tá ní ó gbà. Ìwọ náà tọ wàá mi mo dá eku lágbájá èmi mo kọ́ ńsẹ́ èmi mo fi kéwòn lé lẹ́nu kádàrá ò ti gbé ọ́nù lọ bẹ́ni tó gbé gbogbo ẹ̀dá tí àkọọ́lẹ̀ ò bá gbé níbí lọ dì mẹ́ni tó gbé ẹ̀jọ̀ máa rò lọ ni tó bá ra nǹkan mẹ́rin yóò fún ọ náà lọ́kàn wọ́n yà tó kọ́ mọ́ nípa àlọ́ ọba yẹn sọ rẹ ó mú ọ lọ Mákà wọ́n nínú ìràwọ̀ rẹ ńdọ́tọ̀ dá lò sọ lówó tó fi lọ. إذا لم تر الهلال فسلم جلوط بالوسعي لأناس رأوا بالأبصار جمال نعم ọ̀rọ̀ tó rọjú ọ rí àwọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n sẹ́mà lọ́ọ̀dì bẹ́ẹ̀ ni ó rí kó ṣàlàyé rẹ fún ọ. ọjọ́ orígun àṣetánì Ọlọ́run mo sì sọ ọ́ dẹ ní ẹ̀kọ́. Jẹ̀mọ́ àwọn àtẹ̀ríba fún Ádámù àti ẹ̀kọ́jú síbí ẹ̀ gbọ́ lónìí òwò arúyẹ wàkọ́lá fi nafsihi ta ló sọ̀rọ̀ wàkọ́lá Ádámù fi nafsihi. Masha Allah. Ádámù wọn sọ nú ẹ̀mí rẹ̀ kò sọ jáde ní yatul mar'i khairu min amalihi wa asirru kawnakum aw ijharu bihi innahu alimun iqlam alimun bizati sudur. Àwọn ọ̀rẹ́ Ànábì ti lọ lé ni. Olùgbẹ́ fẹ́ gbọ́rọ̀ ìdílé ni. Bàtẹ́ ìwà yóò bá Ànábì ńkọ́. Kábíyèsí. Ọrùn wúyẹ́. Lẹ́mi Ádámù pé kí ni jàmọ́? Ntọ́lọ̀ tẹ̀lé dá ẹ nìkan mọ́. Hal khalaqa Allahu basharan afdala min minni. Ntọ́lọ̀ tiẹ̀ dá ẹ nìkan tó jù mí lọ mọ́. Òtó tiẹ̀ lẹ́ dá ẹ nìkan tó jù mí lọ. Wọ́n àṣì ẹ̀kejì nu kọjú sí mi bí ẹ ti gbọ́ tiẹ̀ sùn pé kò tẹ̀lé ba lè parẹ́. Ìwọ náà kò gbọ́dọ̀ rúmú yẹ́lẹ́ mi rẹ̀ pé ǹjẹ́ nù ra wa ẹnìkan lè tó mi mọ́. Tọ́ba aró bẹ́ẹ̀ tọ́ba ilé ro ọ́ dojú ní kọ́tò lọ́bọ́lọ́. Ẹ kọjú sí mi o inú tẹ̀lé ti máa yẹ wá sí lónìí o. Ádámù wá ọ̀rọ̀ lẹ́nu pé sẹ́nìkan tó lè tó mi mọ́ sá. Jàmá wọn náà ti ń gbowó oúnjẹ náà rẹ lónìí tọ́lọ̀ bá gbèsè rẹ dé ẹni tó padà fún ọmọ ẹ lọ́la nù wọn. Ẹ̀jẹ̀ sáyé jẹ́jẹ́. Bàbá gbogbo ẹtí ẹ̀yìn ẹ̀mí jẹ́ kí n tó dàgbà wọn ò kú tẹ́tí mo ìdílé mọ́mọ́ fà Ọlọ́run dá wọn sí pátápátá. Ìyá adáàdì mi wà ní Àkànmú kò sí kẹrẹkẹrẹ ẹ wá wo iye ọmọ tó di bàbá àwọn àgbàlagbà nínú ọtẹ ìyẹn ẹ̀jẹ̀ lónìí tọ́lọ̀ wọn dẹ̀ ọ sí yóò padà fún ọ jẹ. Àṣì Ádámù ti sẹ́ lọ́hùn. Àṣọ ti sẹ́ lọ́hùn pẹ̀lú nítorí yẹ. Kò mọ̀ sọ́jáde fa. Kò sọ́jáde o. Inú rẹ̀ sì dùn. Wọ́n náà mọ̀lẹ́kà tẹ̀lé fún mi lónìí. Èmi náà mo gba yìí tó báyìí. Kò sẹ́ tó lè tó mi mọ́. Bẹ́ẹ̀ni. Inú ìdájọ́ lọ́ọ̀ dá ọlọ́ni. Ó ti rò ó jù. Ọba tí wàá rò bá wọn. Ọkọ lù mí. Kí lọ ṣe tí mo ṣe ọba ìmọ̀ kàfí ọ̀sọ̀ lánìí. Mọ̀lẹ́kà ti ń bẹ ọkọ tó dé wọ́n sìn mí jìnnà ọ̀sìn mi pàápàá tiẹ̀. Mo kàn gbọ́lá fún ọ ni. Jòkó dáadáa kí ló tọ̀ nàgà tó fẹ́ bá a dọ́gba.
ولا تتبعوا خطوات الشيطان discipline wà ní àyè. إنه لكم عدو مبين. ẹni bá yóò bá Ànábì òní ṣòfò. ó tún kẹ̀kẹ́ sí i. ó kẹ̀kẹ́ sí i dáadáa. bàbá nílé rò mo tẹ̀ fẹ́ kí wọ́n bí mí kí ló dàbí sàlùwàlá kí ló bí ká bọ́jú kí ló bí ká sin ẹsẹ̀ ẹ gbọ́ kí ló bí ká sin apá ẹ̀yọ̀ mọ̀tẹ́lẹ́ mi kí ló bí ká parí ta ló kọ́ sàlùwàlá rí láyé ọmọ ní kí lọ gbọ́ rí tí bá bá débì kan nísìn ọmọ kọ́ gbọ́ rí. ẹja sọ tó rújú lónìí. kí ló dé tàbí kí mẹ́gírìbì ní rákà mẹ́ta. ẹni bá yóò bá Ànábì òní ṣòfò. ìlú méjìlá dáná kí olókí ṣubú yìí olókí àṣírí olóò ló tún kí mẹ́gírìbì. bàbá yóò ló sàlókè olóò kí tiẹ̀ lọ́tọ́ bóde kù nù ẹja. Náà. ولا تتبعوا خطوات الشيطان. ẹ̀gbọ́n ọlọ́run ọba tó wà rò lẹ́mí. فعلم الله عز وجل بما وقع في نفسه. ọlọ́run wa rí tó wà lẹ́mí rẹ̀ pé wọ́n wá mọ̀ pé ọ̀kadà jèrè ti lọ́ra lójú rẹ̀ wọ́n lọ́jọ́ mi jèrè. إنه لكم ó jẹ́ mi pẹ̀lú ọ̀kan jù. عدو مبين. ẹ sì dá mi lóhùn mọ́. ọlọ́run lọ sí wa rò báwọn. jẹ́ níbí bàbá jẹ́ ìyàlẹ́ jẹ́ kó mọ̀ pé ó yàlẹ́. má jẹ́ orú yẹ pé èmi mo nẹ́ẹ̀sì sọ́kọ wa. ọ̀lẹ́ nẹ́ẹ̀sì sọ́kọ ọmọdé ni dọ́mọ ẹ̀yìn. ọ̀wọ̀ àlọ́yẹ̀dẹ̀ ọ̀npẹ̀rẹ̀ second in command. síta ni jẹ́wọ́ àdàkọ̀ obìnrin bí mi o ń tọkọ rẹ fi yanjú rẹ ìgbà tí ìyẹn ju ìyàwó sọ chẹ́ǹjì ẹ̀ ni ṣebí kan náà ni ìka alẹ́ ìka àárọ̀ ó lẹ́tí wá jágbà ìka alẹ́ ìka àárọ̀ ó yanjú yín papọ̀ kò sì chẹ́ǹjì kọ́lọ̀ kò sì dìlítì kan fún kan ọ̀kan náà ló ní ń ta yín káàkiri yàyàyàyà. الذين آمنوا ادخلوا في السلم كافة. Yorùbá náà ni kò jẹ́ sọ̀rọ̀. ولا تتبعوا خطوات الشيطان. Jẹ́mọ́, bọ́kọ̀ rẹ bá tiẹ̀ gbé ọ lójú. Tó o bá bẹ́ ṣòfò, kárí ìyàwó rẹ̀ àná. Kó ṣe wọ ìyàwó náà náà kẹ́. Olójú ọkọ tí o bá sọ̀rọ̀ àwọn sábà jèrè. Yóò jẹ tọmọ rẹ mọ́ ni. Ọkọ rẹ ń gbàṣẹ kó tó mú ìyáálé rẹ lówó, inú rẹ ń dùn. Ọmọ rẹ tọrọ jẹ káyì. Bórí ẹ̀ bá pé ọ̀rẹ́ bá gba tiẹ̀ pé òun fẹ́ tó wá ti ra sọdún àbẹ́ẹ̀jì wọ̀ èmi náà wọ̀. Wọ́n ń ṣe láti àdá káàkiri bẹ́ẹ̀ tó rí rẹ̀ pé bóòlù ajẹ́ onílọ rí ọ̀la rẹ̀ tí ì dé. Obìnrin tẹ́lẹ̀ ò bá ti kẹ́ ọmọ rẹ̀ kò tí ì ráyé wá. Kódà pa ọtí ìjòkó ńlé ọkọ. Ọ̀ ń jayé ọkọ ọtí ìjayé ọmọ wọ́n ṣe bùlàbùlà tí ò bá dórí ọmọ tiẹ̀ bàjẹ́. Lọ́jọ́ mọ kíyàwó àrùlà. Ẹ̀tọ́ kọ̀ọ̀rẹ́ náwó báyìí tí o máa fa sọ fún lọ́rùn pé kí lọ́mọ mi ò jogún ó bí gidi nù sẹ́yìn yóò kú rí bá tọkọ̀ rẹ bóyá ń bàtà tó tún gbà lójú agbo kí bàtà dádì júniọ̀nì wọ́n lé mi lóde ọmọ rẹ padà wọ́n yín náà gan kó pamọ́ kọ́mọ rẹ máa wọ àwọn àlòkù bàtà kó mọ̀ ra tuntun lọ́jọ́ alẹ́ ọmọ rẹ fẹ́ wọ sọ bàbá rẹ kò ní ra tiẹ̀ kàn agbójúlógún òsì ìwọ náà máa dá sí. ولا تتبعوا خطوات الشيطان. àwọn obìnrin tó fúri ní ẹ sọ̀rọ̀. إنه لكم عدو مبين. mo lọ bínú sùn kí ó lẹ ọ̀pẹ́ mọ́ kí lè tó mọ́. àwọn kí lè ṣe bínú sí àwọn tí jà fún mi ó yọjú sí ọ. bẹ́ẹ̀ni o. ọ̀ rí ọ̀pẹ. bẹ́ẹ̀ni ọ̀ rí àwọn ọ̀gá yìí. ó sì ọ ní àbá. ادخلوا في السلم كافة. jẹ́mọ́ ẹ̀kọ́jú síbí. نعم.
dá mi lóhùn gbọ́ fọnáàdáwù ta ló pè é fọnáàdáwù lọ ọlọ́run wá pé ádámà nǹkan ọ̀sán lẹ́nu mo ti gbọ́ wọ́n lọ sọ pé ń dá àwọn tó tó ọ tí ìfọ́ tó tó ọ̀rọ̀ hàn ẹni tí àbáyé lọ jòkó ọlọ́run ní gbójú sí sámà jẹ̀mọ́ ádámà wò sámà báyìí ẹ kọjú sí mi ló ní la ilaha illallah wọ́n ní wà lẹ́ ara sí wẹ̀sẹ̀ lẹ́ ara sí mi àwọn akọ kìíní síbẹ̀ la ilaha illallah ẹ̀gbọ́n muhammadu rasulullah ali ibn abi talib amirul mu'minin wa zawjuhu fatima sayyidatu nisa'il alamin wal hasan wal husayn sayyida shabab ahli janna allah inshallah ku zakira la gbari ẹ dákun ẹ kọjú sí mi ìlú wo la wà yín náà ọlọ́run jáde wọ́n tó rò ojú tí ó wò sánmà báyìí lọ́bàdì la ilaha illallah muhammadu rasulullah ààrẹ wa ń bù máa sọ gbogbo ṣé ni àlè tọ́rí o ní amirul mu'minin n tí wí wọn ò tí ì dáyé o wọn ò tí ì bí ànábì o ogun ọdún tá a ti bí dírẹ́fà àlẹ́mọ́ ti bí ọ̀gá tí ó ra mọ́tò ọgbọ̀n ọdún tá a ti bí gate man àlẹ́mọ́ ti bí ọ̀gá tí ó kọ́ ni. bàbá tẹ́yìn bá wà nínú ọlọ́run kò sí tí ó dájọ́jì tẹ̀sí bá lọ sí gbogbo táwọn ń jẹ láyé sáyẹn ẹsẹ̀ jẹ́ ni ọlọ́run ti parí ẹ̀kọ́ tó dá wa ni ó kàn án lé alọ́wọ́ ni. Bùkọ́ fayakunu kana ma huwa kainu minallahi kaunil kainati bikiyani wa amruka madi jama fil khala ikina fi idha kulta amra laysa fi kaunihi buntu. ẹjọ sọ ma communicate wọn wò di ọ jẹmọ ádámù ẹnu rẹ ò rọba ó náà wò lọ tó ń dákọ yìí ó sì lè àdìtọ rí sọ tí mo bá ti jẹ Fatima ọmọ Anabi ni o àmọ́ ìyàwó sí dàálì ni asanu ti sìn àwọn àrọmọdọ́mọ wọn nù sọ̀rọ̀ àwọn ìṣẹ̀gbẹ́ rẹ̀ ara ádámù kù wá sọ jẹmọ tọ́lọ̀ wọn fẹni tí ìṣẹ́gbẹ́ rẹ̀ hàn kódà kó sọ wọ́n tó bínú gbà fún agídítà ṣe kí wọ́n tó bí dáa wọ́n sàti bí níìsì wọ́n tó wá bí táwọn ṣe jákujáku jẹmọ ẹ̀dákun sí pẹ̀lú wí nǹkan wọn ò dá mi lóhùn wọ́n lọ́wọ́ náà wọ́n máa khalaqtuka ọlọ́run tí bá sọ láwọn tí mo fi hàn ẹ̀ bá ti dá ọ láyé ẹ tí mo wò mọ́ ọ lálọ́ tí mo fi dá ọ nù wọ́n bọ́ jẹ́ nǹkan ọlọ́run á máa lé rẹ̀ wọ́n á àlákà rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ táwọn náà bá wí lọ́wọ́ ádámà ní bá wí wọ́n tún bá rí bẹ́ẹ̀ wala khalaqtul jannata wan nara wala samaa wala al-arda wọ́n ti dá sánmà àti ilẹ̀ àti mo wò mọ́ ọ láti wọ́n dáhùn nù. anta alladhi lawlaka ma khuliqa mar'un jama kalla wala bàbá náà múnú pé wò mí. kòlíkọ́lì wàrà làwùlákà. dákútẹ́ títí mi. bàbá sì wá pàdé ní sọtíra tó wà. kámọ̀ yọdún tó bí túlé kọ́tó kan. ẹ bínú o. èyí àfa kí n bá wí. màmí ni wàá sí wò ní àgbọ̀ rí ọgbọ̀n tó àgbọ̀ rí o. bàbá ìgbàsẹ̀ ń gbọ́. àwọn tí ẹ kọ́ mi náà lọ́wọ́ kan àfa mi rẹ̀ mi lọ́ba kí gbogbo ọlọ́wọ́ awọ́ rẹ̀ ó ní wá iyyaka an tasura ilayhim bi'ayni al-hasadi ó sọ ọ́rẹ́ tí mo dákọ̀ tó fẹ́ hàn ẹ́ wọ́n fojú kẹ́jẹ́ bú wọn ọ̀ ti gbọ́dọ̀ ju wọ́n fẹ́ dàbí wọn wọ́n fojú kẹ́jẹ́ bú wọn o n fẹ́ tún pé pẹ̀lú kéta tó rà àwọn anábì ọlọ́run ṣe kéta tí wọ́n bá fẹ́ kámọ́ lọ́fẹ́ lógún. wọ́n fojú kẹ́jẹ́ bú wọn. wọ́n tó wà ní wàásù ẹni náà. wọ́n fojú kẹ́jẹ́ bú ẹni tó bá ga.
Ọlọ́rí ẹ̀ lágbà ọrùn rẹ̀. Kó tó gbé káràmà fọ́mọdé. 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 Ọlọ́run tó máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n, owó nìjà kà á ń jìwárí. Wọ́n lé ọkùnrin lọ́dọ̀ ìwé tó bá ìwé pẹ̀lú ojú kẹjẹ́gú. Gbogbo ẹ̀dá tó wá ojú kéré tó ga, Ọlọ́run máa lé ọkùnrin náà àgbàríkà. Ẹ̀tọ́ wọ́n ṣe wá sí bẹ̀rẹ̀. Ẹ̀tọ́ wọ́n ti ṣe bá. Kọ́lá bá jẹ́ ntọ́wa ní kíni. Èyàn kọ́lé tó fà yọ̀ ní. Bí lè ti dáa tó ọ̀daràn ṣe ràṣìràṣì. Ọtí ojú kẹjẹ́gú wo tó dáa nù. Ọ̀ nira lẹ̀ tó ìkú bá. Bọ́ọ̀sì náà ọ̀ ní kọ́ sàárè rẹ̀ wó gbé lọ bẹ̀. Torí ẹ̀ ti kọ́ jẹ tínú rẹ̀ ò ti dùn. Ìyẹn ìfojú tó bá kẹ́jẹ́ wúwo tó bá ga. Wọ́n kọ́ ni ó ga. Ọlọ́run musa gbọ́ àbọ̀ gbọ́. Ọlọ́run ló ní ó ga. Kọjú sí mi ìwọ ìyá ìmọ̀ ẹ̀ka ẹ̀ka ẹ̀. Ọwọ́ lọ kí ọlọ́mọ. Wọ́n ní bọ́dà mọ̀ pé ọmọ òfin yẹ kékeré. Sọrí tiẹ̀ tó nípa o yóò sì àárẹ̀ tó ní òfin yẹ. Ọ̀ọ́dì bí ṣe rí. Bàbá ṣe wọ́n ń gbọ́ mi. Wọ́n ń gbọ́ àbí? Gbogbo tọ́lọ̀ bá pẹ́lé. Ẹ bá lọ ṣe kí ni? Ẹ bá pẹ́lé. Ẹ bá pẹ́lé. Ẹ bá pẹ́lé ẹ bá bàbára rẹ̀. Fa inna rizqa maqsumun. Lámi lọ kárí. Wasu'un la yanfa'. Jàmáà. Naam. Kábíyèsí ẹ má bínú torí ọlọ́kẹ́ mo dá yín tòkó. Ṣé ń ká kí ní abẹ́rù jọ? Òyà kọjú síbi lẹ́ẹ̀kan náà. Àìwò kò sí. Tó bá wà ẹgbàá. A ti padà sí kíláàsì báwọn. Àti kékeré ní sí. Fa iná rizqa maqsumun. Orí rẹ̀ sábà sá káàkiri rẹ̀. Wasu'un yanfa'. Ìjọba wúlá. Àbí wúlá bákan náà ní méjèèjì. Jàmáà ìwà wọn tó wá ṣẹlẹ̀. Ádámù tọ́lọ̀ wá bá sọ̀rọ̀. Fàdásọ̀rọ̀ ilayhim bi'ayn al-hasad. Ó wá wú wọn pé Ọlọ́run tóbi yín lóòótọ́. Ìmísà ni yé jẹ bàbá ńlá yín tó bá yá. Ẹ̀gbọ́n tí mo wí. Ó wá wú ọ̀tẹ́ báwọn. Ṣé ń gbọ́ o? Ó wá ní kíni. Wa tamanna manzilatahum. Ó wá ní Ọlọ́run. Bọ́ọ̀sì pé ẹ̀ ti ga. Kí ló dé tí ń sèmi ni mo rí bí wọn? Ìtú wàhálà tí wọ́n dé nù. Tọrọ àlùbáríkà tó bá tọrọ. Mọ́ tọrọ kẹ́nìkan ó kú òní kò kọ́ bọ́ bẹ̀. Wa tamanna manzilatahum. Ó wá ronú pé ipò wọn ló yẹ kó wọ́n ṣe kí ni? Kó wọ́n wà. Wọ́n tó bá ti ronú pé lágbájá ìbílẹ̀ kí n pàrípò tó wà. Tọ́jú tó wà ń kẹ́kọ̀ọ́ tó wá ní yí ọmọ ń bẹ̀. Ẹni bí ìta ni bí ìwọ ìyàwó tó fẹ́ gbapò yá ní. Ọba nífa. Ìyálẹ̀ náà wà ní yàrá ọkọ yín tí ń ṣe mú kẹ́kẹ́ lọ́wọ́. Ọwọ́ asílẹ̀kùn mọ́ wọn lórí. Ọwọ́ ni dáàdì mo fẹ́ rí. Wèrè náà wá dìde wéèrè. Wọ́n ti fòdì àyàgbá lẹ́nu wéèrè. Fa inna rizqa maqsumun. Ọlọ́yàláyà. Ọlọ́báyà lè ní àdúrà. Bẹ́ẹ̀ni ó tún wá wọ́ sí. Bẹ́ẹ̀ni tí ń gba kí ó lọ. Wọ́n ti kọ́ sọ ọmọ ẹ̀jẹ̀ lọ́gbẹ́rẹ́ o. Wọ́n ti fèsì lẹ́yìn. Jẹ́wọ́ ẹ̀dá mi lò. Bàbá bẹ́ẹ̀ lálùbáríkà jáde náà. Bẹ́ẹ̀ni àbúrò náà tẹ̀bẹ́ lálùbáríkà. Ẹ̀gbọ́n yẹn tí ò lówó lọ. Ẹ má gba ẹ̀gbọ́n mọ́ lọ́wọ́ o. Bẹ́ẹ̀ bí sípò ẹ̀gbọ́n ẹ̀ ní di ẹ̀gbọ́n tẹ̀bí lọ́wọ́ lọ. Kí ló dé tẹ̀ fún nípò ẹ̀gbọ́n? Kò lówó ẹ̀ tó dúró láṣẹ pa. Ṣèbẹ́sì bìkan lẹ̀ fún. Olùbọ̀dá yìí kò lówó lọ ẹ̀ tó wá yẹn jẹ. Bọ̀dọ̀ yẹ pín oúnjẹ ká jẹ. Owó náà kò wúlò ẹ̀jẹ̀ máa dá sọ̀gbọ́n lọ́rùn ṣèbí dẹ́rù kòkó ni tẹ́lẹ̀. Kò kú sí tí ó kì í ṣe. Ẹ dá sọ̀gbọ́n lọ́rùn kó ya fọ́tò ẹgbójú òkè. Ẹ ká wálẹ̀. Mo tún wáyé wá ṣe òjúbá náà lọ. Fa inna rizqa maqsumun. Jẹ́mọ́ ẹ̀ dá mi lóhùn. Ẹ̀ dá mi lóhùn dáadáa.
ẹ̀gbọ́n fọ̀tẹ̀sánlátọ̀ àṣẹ̀tọ́rẹ̀ àlè yìí ọlọ́wọ́ ló dáa sọ̀rọ̀ báyìí náà mo dé èṣù sí ọ. mo dé sí ọ. nítorí mo kéṣù ọ̀nà ọkọ̀ dùnú. Sètánì ló kàn sí. Sètánì ó ti rojú ẹ̀yẹ kóró mo dé ọ sí. wàlá ọlá kàlámù ìsìlám mí ni ìbílẹ̀ sábìdọ̀. ó sì ní kí tọwọ́ rẹ̀ náà kọ́ kéyìí náà. فكيف وقد أقوى صفية آدم. kí ló dàbí pé Sọ̀fà ní Sọ̀fà tàbí Ádámà nígbà tó ń balẹ̀ India ló balẹ̀ sí. ìyá wa wáyé òun balẹ̀ sí Jídà. bó ṣe balẹ̀ sí India òórùn tó gbé kù láti jẹ́ náà tẹ́wà India ló sọ kalẹ̀ sí ẹ̀fọ́ fífà ní India. Ádámà sì lọ Mẹ́kà ìgbà ogójì ọdún ló fi kò ní India tó lọ Kàábà tó lọ Tawaf kọ́lọ̀ tó dá ń pa. níjọ́ náà lọ́n sẹ̀gbẹ́ ayé bẹ́ẹ̀ ṣe rí o omi sàgbàlẹ́lẹ̀ omi tí ń bẹ kílẹ̀ tó dé fẹ́gbẹ̀rún méjì ọdún ni lórí ibi tí Kàábà wà wọ́n máa hó bí fòfó òkú báyìí ní máa hó ìgbà tílẹ̀ wá dé tílẹ̀ wá jáde ilẹ̀ débi tí òkúta wà. Ẹ̀gbọ́n ó wá wú gangan lóògùn ní Kaaba tó dàrú kó tó dáwú gangan báyìí lóògùn ní Kaaba ó wá lókùtà má bù funfun. n lọ gbọ́ rí tán sẹ́nu fàràfà bí wọ́n já mi. wàlá ọlá kàlámù yógi wá bèbí sábìdọ̀. Jamal. حتى أكل من الشجرة التي نهي عنها. بẹ́ẹ̀ni tí wàá lọ bí àwọn òun náà tó wá wo sámà báyìí ó wá rí Fátímà pé yé sọmọ Ànábì ní. láti wáyé nu sọ pé ó rìn débẹ̀ ni gbàtọ́ rìn débẹ̀ ó náwó jẹ́ èso ni dàbí lóun dáadáa ojú sì lọ fi rí èso gbàtọ́ làwọn ní yé ọjà tí mo ní ọmọ jẹ owó fọwọ́ kan orí. Ẹ gbọ́ tẹ̀lé mi àfi kọ́ fi omi fọ́ kọ́ tó rí yọnu mi. Ìfọ́. Mo ń bínú sí ẹsẹ̀ rẹ. Ọwọ́ tó ọ̀nà sí mi kọ́ fi omi fọ́ kọ́ tó rí yọnu mi. Ojú tó fi rí ètò tó rà mọ́ ọ lójú. Ẹ bọ́ dáadáa báyìí lọ fi omi bọ́ ojú torí ń bínú lọ́wọ́. Ẹnu tó fi jẹ́ lọ yọ ẹnu nù ń bínú lọ́wọ́. Sọwọ́rọ́wọ́ tó fi kan orí mo ti bínú sí ọwọ́ ọwọ́ tó fi kan mo bínú sórí rẹ náà lọ fi omi fọ orí rẹ olóbi ká fọwọ́ ká fẹsẹ̀ ká fetí. Ṣé wá rí etí àṣẹpọ̀ tiẹ̀ tẹ́tí bọ̀ tẹ́sù sọ fún ọ àbí kọ́ fọ etí rẹ ibi tá wà láti wáyé nù. wàlá tẹ̀lé àwọn òbí wá bìbìlì sábìdọ̀ fàkàìfà wákọ̀dé àgọ́wá sọ̀fíà ká Ádámà. Ẹjọ́ sí wọlé máa bá lọ bá. lọ́láka lámúyúgi wá bìbìlì sábìdọ̀. Tẹ̀lé mi. fàkàìfà tẹ̀lé mi dáadáa. Tẹ̀lé mi dáadáa. Nígbà tó lọ wá lé kú láti jẹ́ náà ṣàgbé ńgbà tí ẹ jẹ sọ tán nítorí pé òhò làwọn wà. Wọn ò mọ̀ pé òhò làwọn wà tẹ́lẹ̀ ọkùnrin kò rí abẹ́ ara rẹ rí ẹ̀gbọ́n ó wà covered obìnrin náà ò rí pé báyìí ló ń wà ìgbà tí ẹ jẹ sọ tán wá rí pé kíní kan tiẹ̀ bẹ tí ṣe kúrúkúrú báyìí wọ́n ò rí wọn ò dé èso ló làwọn lójú àwọn fẹ́ jẹ́ ìwé ìbora gbogbo ìwé àdìjẹ́ náà wá ń sá fún wa. Ẹ̀gbọ́n èso ewé tíìlù ló wá dúró ló bí wà tíìnì wọ́n ṣe ìtòrò. wọ́lá ọ̀làkà lámúyúgi wá bìbìlì sábìdọ̀. Má bí ló jẹ́ wàhùn náà ẹ jẹ́ ṣiṣẹ́ lè dágún kí n máa fa nǹkan ya. fàkàìfà wàkọ́dí àgọ́wá sọ̀fíà ká Ádámà. Nígbà táwọn àwọn àforí tọ́lọ̀ ní máa lọ tó bínú sí i ó wá kọ́ ìsọ́lẹ̀ jẹ́ nàbà wọ́n yẹ nẹ́fílà arákà mẹ́rin nẹ́fílà arákà mẹ́rin tó yẹ dídí àṣírí ló yẹ. Gbàtọ́ bí Ọlọ́run tọ́lọ̀ forí jì náà ó yẹ nẹ́fílà arákà mẹ́ta rákà àkọ́kọ́ lẹ́kàtí àti yìí ó fi kọ́ forí ẹsẹ̀ méjì mí rákà ẹlẹ́ẹ̀kejì ẹ̀gbọ́n lẹ́kàtí àti sọ̀rọ̀ jẹ́ ti yìí Hawa ó yẹ fún Hawa ẹlẹ́ẹ̀kẹta lítà ò bá ti yìí.
ẹjọ́ sílẹ̀ ò dágun mo lọ wí jèrè. lọ́láka lámúyògìwá bí ìbílísà bí dán. ọkọ yìí síbí àwọn àjèso èso àwọn òsáré jẹjẹ firi ó lọ ọnù rẹ lọ ní ó sì yára jẹ tán èso kọ́mọdé ẹ̀jẹ̀ kọ́mọdé adábẹ́rẹ́ òun ni kò sùn tẹ́ ń rì ọlọ́wọ́n ni wàá jẹ́ ọ́yà àṣẹkọ̀ yára jèso àkọ́ ni pé ọ̀hún máa lóyún yóò máa jẹ́ ìjì èso tẹ́ jẹ ẹ kó báyìí ni ẹ máa ní oyún ni. wọ́lá òláka lámú yogi wa. ọlọ́wọ́n ni ẹlẹ́ẹ̀kejì àṣẹkọ̀ yára jẹ èso kú ọkọ rẹ tọ́ jẹ èso kú báyìí táwa fẹ́ pín ogún ìdajì tó kọ̀ rẹ bá mú lọ́mọ àmú àwọn ọmọ méjì ẹ̀yìn òmẹ̀yọ̀ kan àkóbá àjọsìn náà ló wà lára yín. bíbélìsà bìdó. ẹlẹ́ẹ̀kẹta ṣẹgbọ́ ìjẹ́rìí yín kábùkù gbogbo ara faramọ́ tàbá tí ìrọ́kùnrin kó kù. wọn ò dá mi ló mọ́ dá mi ló mọ́. ádámù ọlọ́run ẹgbẹ́ alárùn mú èso ògbọ́dọ̀ bọ́ọ̀lù ẹ̀lẹ́ olóbì kò mú kò ta ní. kẹsàn-án tó wá sọ̀kalẹ̀ sínú rẹ̀ ó wá lu ọgbọ̀n ọjọ́ ló tó sọ̀kalẹ̀ olóbì àwẹ̀ ọgbọ̀n ọjọ́ tá gbà torí kò lè mú mi kò lè jẹ fọ́gbọ̀n ọjọ́ olóbì àwẹ̀ ọgbọ̀n ọjọ́ tá gbà. wọ́lá òláka lámúyògì wa bíbélìsà bìdó. ẹdẹ fìyẹn lẹ lónìí. Kẹ́yìfà. tí bá fi ilẹ̀ tí sáyé fi lù ẹ̀ ní kò ní àyè. ọ̀sàdù àbọ̀wá sọ̀fíà ká ádámà. ọmọ ẹni kí n máa bá a lọ. ọ̀nà àdùbáríkà. ọlọ́ọ̀làkà. ọlọ́pẹ̀ ń lọ ọ̀fà ní ìlú. lámúyògì wa bíbélìsà bìdó. Kẹ́yìfà ọ̀sàdù àbọ̀wá sọ̀fíà ká ádámà. jẹ́mọ́ àwọn ẹni náà. ọlọ́wọ́ bá dábàá wí fàtàbàlì. ó padà fún ọlọ́run kò forí jì àwa náà. àwọn ẹni ọlọ́run ti lọ ní tẹ́jọ́. kábíyèsí láti wọn gbé àwọn àdúgbò àti àgbẹ̀ fún wọn àdọ́wọ́ wa ní ṣókí màtúwì ìdẹ́rẹ́ bá ń ṣe àwọn àdúgbò ti ṣe fàyànù. ẹ̀gbọ́n torí àrùn lábẹ́ kí n sọ ọ̀dọ̀ àwọn ọjọ́ ń bọ̀ àti kí ni kí n sọ gbogbo nǹkan tí ń jẹ ọkùnrin wọn nípa alálejò ní ṣe òfò ìlú rẹ̀ ní ìdáhọ́rọ́ wa àtòkè ihò àti ayétòrò àti gbogbo òru tó wà mí ní ṣe òfò èmi náà má jọ fún ọjọ́ ìṣòfò lọ́wọ́ àwọn ọjọ́ fún ọjọ́ ìgbò lọ́wọ́. wàlọ́ọ̀lẹ́kà lámúyògì wa bíbélìsà bìdó. jẹ́mọ́ ọ̀dọ́wọ́ wa o. ọ̀dọ́wọ́ wa. ẹja sọ̀kalẹ̀ fáwọn èèyàn. ká sọ̀kalẹ̀ fún wa. sókì mo fẹ́ sọ. bẹ́ẹ̀ni. àwọn àfọ ẹja sọ̀kalẹ̀. ẹja sọ̀kalẹ̀. gbogbo tí wọ́n gírígírí lẹ́yìn wa yìí àbẹ̀rẹ̀ tọ́lọ̀ wò máa la nínú wọn o. nínú wọn o. sọ̀kalẹ̀ fún gateman rẹ. sọ̀kalẹ̀ fún. wọ́n náà gbọ́ fún sálárì lọ́bi tí ìdòdò sí. sọ̀kalẹ̀ fún dráìvà rẹ wọ́n lọ́wọ́ wò máa la tó fi ti pọ́ dànù. àlùkáṣí ṣe gbọ́ wá sí. bẹ́ẹ̀ni bàbá. dá mi lóhùn. Alin jáàní bákà rọ ẹgbọ́ jágbọ́ rẹ rọ yányá ẹ̀jẹ̀ wọn bí ẹsẹ̀ súnmọ́ o ọ̀lẹ̀ kan tó jẹ́ mọ̀yà mọ̀mọ̀ gbẹ̀sán ẹ̀tọ́ wọn lè gbẹ̀sán ọmọ rẹ náà onírúurú o sọgbọ́n o àrùlà lójó kó yé o ẹ̀jẹ̀ wọn bí tẹ́ lè gbẹ̀sán ọ̀rọ̀ tí ò tọrọ ọ̀kan ní 1,000 mọ́ lákàntì ẹ̀ wọ́n sáré tàbí epo bóyá sísì ní ẹ̀ta wọ́n gé ní 1,000 ọlọ́run kọ́nà fi kó òkú ọ̀run rẹ̀ ó ní ẹ̀kún ẹ̀ mo fẹ́ mọ̀ bí ó wà tọ́lọ̀ bá probe wọn náà gbogbo olówó tó wà ń bì ta ni omi tí ò rú rí tani ò nà wọ́n bì mi ò mú omi tó rú rí tani ò tẹ̀gbẹ́ rí kó tó lọ tẹ ọ̀nà. Tani òṣùgbó rí kó tó dìde. Tani ń tọ̀ sọ fún mi. Ẹnìkan jalè tó ọmọ ẹgbẹ́ jẹ́ kó fún àní. Bẹ́ẹ̀ni.
Tó bá ti dọ̀rọ̀ àtòkúrẹ́ àtàyè rẹ̀ á Ọdún díẹ̀ díẹ̀ làwọn ń jí. wàláwùlá kàlámùgì wá. A lò dé mi, wọ́n ta sọ bí àlérí mọ́. Àṣírí owó tí a fi sẹ́. Bí dọ́là ṣe. Wọ́n ò fi dọ́là ṣe. Òkété ti gbé e. Lábọ̀ ya ara mọ́ra. Mo jí lórí tó ní kábíyèsí mo rí tí ìrírí. Ìyá rò pé mo ti sùn wọ́ra ni. Ọba ọmọ mi nílò mi, ó kọ́ tú mílíkì bí agolo méjì. Ní ìsèkùrù. Mo wá yájú wọn ní síbi èké wá tó fi ń pò kọ́ ọba àdó. Mo náà sì mú tí mi náà kọ̀ọ̀kan mo ní jẹ́ ọ̀nà náà tó wà lára yín ni. Ṣé o ti yí mi mọ́lẹ̀? Mo láti mílò àti mílíkì mi. Má kó bá mi. Bí bá ìgbà kan náà ọ̀rọ̀ náà lè gbà ókùnrin ọ̀tẹ̀ mi náà. Làwùlá kàlámùgì wá. Ẹ jọ̀ọ́. Ẹ má jà ronú èmi kí mo fẹ́ bínú jálẹ̀. Bìbìlì sábìdán. Wọ́n kọ́ ní bí mo fi sọ́wọ́ bá. Ẹ jẹ́ èèyàn súnmọ́ yín. Kọjú sí mi bì. Lọ́ní dírẹ́bà rẹ ọlọ́fẹ́ jẹ búrẹ́dì àtẹ̀wá. Jáàkì mọ́tò lásán ló gbé ọ̀nìkan ti mọ́lé. Kí ni? Ọgbọ́n tí ń wí. Dírẹ́bà tí ń wọ̀ ẹjọ́ jẹ nǹkan ní oúnjẹ. Ẹ̀fọ́ náà lẹ́rọ̀ ọ̀yà. Yóò wá ní ṣe bí ṣe máa rí lẹ́nu ní. Mo jẹ́ tó dáa rí. Yóò mú egun rẹ délé. Alẹ́ rẹ̀ egun ọ̀yà. فكيف وقد أغواص فيها كآدم. Mo rò bá yóò bá nẹ́bì ni. Ẹ wá délé oúnjẹ. Wọ́n ní kí wọ́n mú yẹn wá jókòó. Jókòó Muslim wọ́ndà. Wonderful. Wonderful. Jókòó. Ẹ̀sìn dẹ̀ máa kran. wàláwùlá náà. Ọwọ́ afọ iyán. Ẹ̀yin gbajúmọ̀ tí wọ́n bí ẹjẹ́ fẹ́ para yín. Lọ́n ti yé lọ́n jẹran ẹ̀yà. Lọ́n da káyà. Exotic lọ́wọ́. Dẹ́bà rẹ̀ wá ní fún búrẹ́dì di ọkọ̀. Kò ní bínú. Asọ́tò mi ni. Sudden break ní fi pa ọ́. Lórí 130 akẹ́wọ́ bínú. Fún pàrọ̀ kẹ̀kẹ́ ni. Gbogbo yẹn wèrè tó ọjọ́ ojú ọ̀nà láti máa yàgbẹ́. wàláwùlá kàlámùgì wá. Bìbìlì sábìdán. Jẹ̀wọ́n. فكيف. Èmi ló dùn bí ká bá tálíkà sọ̀rẹ́. Tálíkà fẹ́ pọ́ lẹ́rìn ni. Ẹni tí ò tó orú òjò mú inú ọkọ̀ ni. Tálíkà tí ó sàṣe. Ọkọ̀ bu ẹ̀rín tiẹ̀ ni. Gbogbo táwọn ọ̀rọ̀ làwọn bá sọ̀rẹ́. Ẹni tí ò tó wà nù wọn. Ó lè jẹ́ ti kú dànù. Ẹ̀ ń yọra yín lẹ́jẹ̀. Ẹ̀rí kí lẹ́lẹ́kẹta. Ẹ̀ dá mi lóhùn. Wàhátámìl mí ni òǹsú àhàwálì. Tó bá ní sẹ́sí tí ò dá lára àwọn tọ́lọ̀ ń súnmọ́. Fárádà wọn wò lè gbọ́ tó ọ. Èyí ò lówó lọ́wọ́ ló láṣẹ jù. Ẹ̀tọ́ kan rè ó balẹ̀. Ọ̀rẹ́kẹ́ yóò pè ọ́ ní 12:30 ló ti máa gbé ọ. Mo ní mẹ́rin tí 2 nẹ́ẹ̀dá kò lè lọ. Má pò ṣe ọkàn rè ó balẹ̀. Ẹni ọkàn rè ó balẹ̀ kò lè ní discipline. Mo náà wà lójú agbo inú ìsìn. Ẹ tí kò máa ha bisikíìtì àti mọ́ọ̀tì ní ìsìn. Àwọn akẹ́kọ̀ọ́ tá a gbọ́dọ̀ náwó níbí. Ọlọ́mọdé di ó díà. Ẹlòmí ò fò láti ráì kẹfà. Tẹ̀síntà yóò. Sọ́wọ́n tó fò bí labalábà òun ni ẹ̀kọ́ fún. Ẹni kí ló fà á? Òun ni ògbọ́kànlé nǹkan kan. Ẹ tí o bá gba tí o lágbọ̀kànlé kò lè níwà kẹ́pà tó. Ẹ̀yin tí a gbá níbi tí wàá bí kí tó máa lọ ẹni níwà tí o bá yín lámú lọ́rọ̀ ẹni tí o tó yẹn fara dà á. Ìwọ òṣèré bò ń ṣe rí. Ìrọ̀ ọba rẹ̀ ń wà ọwá ló gọ̀. Sọ ọbẹ̀ náà kí wọn náà gọ̀ lọ́jọ́ alẹ́ kọ́ máa wá ọ̀rọ̀ ọmọ rẹ̀. Ọkùnrin yẹn bàbá wọn tó níṣẹ́ gbọ́ ni. Overstatement ni. Ẹja farada tálíkà ẹ tí o jẹ́ tó wù ọ́. Bàbá ẹran níbi èlòmí ò ní jẹ́ yóò sún yóò mú lọ lẹ́nu yóò wá lọ tó gé tó jẹ lálẹ́ nù. Ẹ̀jẹ̀ ráàyè dákẹ́ omi ti fẹ́ mọ́ gbọ́ lọ wíjèrè. wàláwùlá kàlámùgì wá. Bẹ́ẹ̀ bá súnmọ́ tálíkà ìyá ń jẹ wọ́n. gan. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ lọ́mí ẹ̀ ní bọ́ọ̀fù tó pa yóò jẹ́ ni olórogbo. Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa.
Jẹ̀fá àwọn aṣọ lóko ògì. Ibilisa abido. Wọ́n á ṣí ní òbí jẹ̀mí ilẹ̀ àkàlákì. Ẹ̀fù ẹ̀ tó dá bára ayé lò. Ẹ̀mú olówó tà ń pa ìwé. Jẹ́ orí mi àmọ́ra. Ẹ̀mú olówó tà ń pa ìwé. Ẹ̀mú bẹ́ẹ̀ ṣe fi wà bá a lò. Ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ kọjá bílíọ̀nìà. Àmín. Ẹ̀yin àfẹ́ yìí ní ẹ̀lọ́ níwà. Ọ̀jẹ̀ lè mọ́mú mọ́sálásí wá tú lẹ́yìn rẹ̀. Níbi èébú. Tọ́tí gbé báyìí 130 ní òru. Lórí ibú kan bẹ̀. Sàlámù aláìkùm. Lórí ibú kan bẹ̀ ládùúgbò wa yìí. Àti ẹ̀fẹ́ jẹ̀ yẹn dín àkà. Síbí yàrá rà ń bẹ̀. Àfa àti òníwà wọn wá kọ́ ọmọ kéwù fún. Ẹ lọ ní ìwà. Ìwà ni mo tọ̀ wá. Báwo ni ìjọba wúlá? Ìwà. Ìwà tó ti yẹ wàhálà. Tálẹ́gbẹ́ rẹ. Ìwà lẹ rí yẹn. Ìwà. Charity begins at home. Mo darí bẹ́ẹ̀ ti ṣe ń lé yìí. Ẹ tí ò mọ ìwà àgbà ní bàbá rẹ̀ kò ní mọ tó bá dé ta. Àwọn fi aṣí ibi tá a ti lọ sinmi ní hòtẹ́ẹ̀lì. Bàbá wa sígùrù bàbá ẹlẹ́múnigo. Àwọn travel ẹ̀jọ̀ kó bàbá ẹni ṣe òfò. Àwọn agbègbè mo ti wá ń bẹ̀ àwọn wa kí mi. Wọ́n tún wá ní ìjẹ́ lọ́wọ́. Kí ni? Ìwà ni. Ẹ bóde ńlẹ̀ tó dáa ni. Tàdé ò rí ifi. Èyí tẹ̀ níwà. Olówó tí ò níwà tọkọ rẹ̀ gbiná. Aládùúgbò kan tó máa da petrol sí ni. Àwọn ò gbómi náà dà yáá. Ó lè tó dáadáa kí tiẹ̀ lè bàjẹ́ dáadáa. Wàláwùlá kàlámù òbí wa Ibilisa abido. Mo lọ wí. Bàkà ìfà wàkọ̀dẹ̀ àgọ́ sọ̀fọ̀ Ìsọ̀rọ̀ fún kà. Dákẹ́ mọ́ kà máa jẹ dákẹ́. Ẹ̀gbọ́n fẹ̀tàjà wọ́ọ̀sì ànihùn. Onítọ̀ bá ṣe wàá ṣàbòsí fún ọ. Àwọn èèyàn rẹ̀ ṣàbòsí fún ọ. Mójúkò fún ọ. Wà nǹkan sọ̀rọ̀ fi hàkì fàáfù ànihùn. Bàbá mi nítorí ní bẹ́ẹ̀ dákẹ́ mọ́ bọ̀rọ̀. Tí wọ́n á kúrú ara níbi tèmi. Ẹ wo wọ́n ní tó ga. Wọn ò kírun bó ti yẹ kí wọ́n kí. Èpè kọ́ ọ̀sẹ̀ ni ẹ̀ fàáfù ànihùn. Mójúkò ṣùgbọ́n kí wọ́n rí tèmi sẹ́ni. Èyí àbájá wa bí tẹ̀lé dọ́lẹ̀ nìkan ẹni tó bínú tí ò jọ bí tó fẹ́ níyàwó ọ̀ lè pàṣẹ kó dọ̀ lò. Ìwà kan lọ́ọ́ fìyà tí ó fi dẹrù rẹ̀. Èyí àbá káyé tó lè kó yín jẹ káyé tó lè gbà tí ẹ lọ apply ìwà. Bẹ́ẹ̀ bá ní ìwà ọmọ orúkẹ́ kábí kẹ́tẹ́kẹ́tẹ́ ni kò sẹ́ni tí ó tẹ̀lé ọ. Ọ̀dàdì ọ̀jẹ̀ fòóyà kábíyèsí fi wàrà wa. Wọ́n lọ bá mi sọ̀rọ̀ wákàtí mẹ́fà ẹ̀ tí ì rí. Abasari tàlẹ́ ni. Mọ̀mọ́ bá ti dé. Wọ́n wá jòkó. Wọ́n á jòkó lọ kan tó ní wọ́n á jòkó tà wọ́n. Bí mo ṣe fẹ́ nu. Kátẹ́kùn ànábì mo fẹ́ sí mi. Ṣé bàbá ọba dáadáa ní? A dá fún yín tó bá yá. Wọ́n rò pé Paris náà dé ni. Àmín. Wọ́n ló kẹ́yìn débẹ̀. Bàbá nínú ọba tí wọ́n fi bílíọ̀nù lẹ̀ nílùú yìí tẹ́ bá ń ṣe lọ́ọ̀tì ẹ̀wà. Wọ́n la gbọ́dọ̀ sí fọlọ́fà bẹ́ẹ̀. Gbọ́dọ̀ wíjì. Wàláwùlá kàlámù ògì wa. Wọ́n la yan ọba tó lọ sí bẹ́ẹ̀. Ibilisa abido. Ẹni tó máa ń sọ wá sí pé kì í da fáwọn àfa ẹni kó padà sí ilé kéwù. Kì í ṣe da fáfá. Àfa àti ọba da fún òdodo kù lẹ́nu ẹ̀. Ó gbọ́ nígbẹ̀. Ó kọ dẹ́yẹ sí wọn ní fún ní kàwé. Tafsiri ló ti fi kò lélẹ̀. Ìdí àtúndé lọ́dọ̀ yẹn Ramadan. Fàkẹ́rẹ́fà ọkọ̀ di. Ìjọba wúlò àyè máa bọ̀. Àgbẹ̀wá Sọ̀fíà ká Ádámà. Bọ́ọ̀ lọ́yọ̀ máa mi. Wàláwùlá ká. Ẹgbẹ́ mi pẹ́ tó báyìí lẹ́jẹ̀ pẹ́ bá. Èyí lẹ́jẹ̀ pẹ́ bá. Ibilisa abido. Òní pẹ́ tó báyìí pàápàá. Ẹni àrà. Fàkẹ́rẹ́fà